Gbajúmọ̀ ló lókèétì bí tẹ̀sí ń pààyàn yìí. Òun ló jẹ́ kí n mọ bí ìbàtí torí mi ò mọ iná náà tó ibi. ní kúkúrú èdè àwọn tó pátó mélòó báyìí. Mẹ́ta. Èmi nìkan ni mi pa wọn. Ìgbà tá a wá débi ó wá já ewé nígbà tó já ewé àkọ́kọ́ tó ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó róhùn ti wà níbẹ̀ síwájú àwọn. Àìrọ́ ó lójú àwọn ìtí abáná ètí kò ní fóònù lọ́wọ́ ìyẹn ọmọ My6. Mo ránu gbà pé torí ó yẹ kí n ti kú kò yẹ kí n débi gan. Ẹ máa tún káàbọ̀ sí ìkànnì Yorùbá Broadcasting Network YBN. Sunny Sodiq Abiodun ló tún wà pẹ̀lú yín lákòókò yìí. Àṣé lóòótọ́ lọ̀rọ̀ àgbà tó ń wí pé bí o aláya ó ṣe kà bó o bá rántí kú gà ìwọ ṣòtítọ́. Ǹjẹ́ ẹ ṣì rántí bí ẹnìkan ṣe dẹ́mi ọmọdébìnrin kan légbodò ìyẹn Abibat Akínsànyà ọmọ ọdún 18 years nígbà náà lẹ́yìn táwọn àtìláwí tún gba owó òtúsílẹ̀ tán lọ́wọ́ mọ̀lẹ́bí o. Ó yá bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ jẹ́ ń gbé yín lọ kò rántí. Tẹ̀tún wá jẹ́ ọ̀pẹ́ ní fọlọ́run tó jẹ́ wípé dádì ẹ̀ náà olùkọ́kọ́ kan gẹ́lẹ́ gẹ́gẹ́ bí mo ṣe rí lójú àlá yẹn bí tán gbé dè sí wọ́n fi okùn báàgì POS yẹn wọ́n rẹ̀ báyìí wọ́n fi fún lọ́rùn pa wọ́n bò lójú ó fi dè lẹ́nu ó dè lápá sẹ́yìn ó dè lẹ́sẹ̀ ó dẹ̀ tún wá réèpù ẹ̀. àwọn bọ́ìsì tán mọ̀ ládùúgbò yẹn wọ́n ní ó kọ Sultan sí apá báyìí ó dẹ̀ yàtà tún. Ọjọ́ ní pẹ́ lóòótọ́ àmọ́ ìpàdé tẹ́rí yẹn kì í jìnnà àmọ́ Olódùmarè tó fẹ́ kí àṣírí ọ̀hún padà wá tú ló máa pé kí ọwọ́ padà wá tẹ amọ̀kùnṣìkà náà ìyẹn Ògúnnáìkè Philip ẹni ọdún 29 years. Pẹ̀lú àlàyé iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ògùn níbi tí wọ́n ti ń ṣàlàyé ni wọ́n ti pé Philip fún alára rẹ̀ fẹnu rẹ̀ jẹ́wọ́ wípé ọgbọ́n àti ète lòun máa ń sábà ń lò fún mọ̀lẹ́bí tàbí àwọn ọmọ kéékèèké náà. Ó pé ní kété tóun bá lo ọgbọ́n òun tán lòun á tàn wọ́n wọnú igbó lọ bẹ́ẹ̀ lòun á fún wọn lọ́rùn pamọ́ bẹ́ẹ̀ òun á sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lè ti ń bẹ lọ́wọ́ wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odọ́lá lákòókò tí wọ́n ń ṣàlàyé ọ̀rọ̀ kéde wípé Philip máa ti gbẹ̀mí lẹ́nu àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n jẹ́ ọmọdébìnrin ní ìpínlẹ̀ Ògùn. Lára wọn látìrí nọ́ọ̀sì alábẹ́rẹ́ kan ìyẹn Dina ẹni ọdún 22 years lẹ́ni tí Philip jí gbé lákòókò tó ń lọ sẹ́nu iṣẹ́ tirẹ̀. Bẹ́ẹ̀ sì rèé tí wọ́n pé Philip ó gbé wọnú igbó lọ bó tilẹ̀ jẹ́ pé Philip ó gba owó lọ́wọ́ mọ̀lẹ́bí yẹn owó ìtúsílẹ̀ ìyẹn $50,000 50,000 síbẹ̀síbẹ̀ ó pa fún arábìnrin náà lọ́rùn pa bẹ́ẹ̀ ló gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. Wọ́n pe inú igbó kan lẹ́yìn tí ń bẹ ní ìlú Ìtòrí láti láwí mà wọ arábìnrin náà lọ kódà tó fi òkú rẹ̀ sílẹ̀ ńbẹ̀ kó máa jẹrà àmọ́ Philip ń tirẹ̀ lẹ́yìn tó pa arábìnrin ọ̀hún tó sì gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló bá fẹsẹ̀ fẹ́ ń tirẹ̀. Philip ò tún parí iṣẹ́ láabi rẹ̀ tán síbẹ̀ o níṣẹ́ ló máa tún lo ọgbọ́n ẹ̀tàn fún ọmọbìnrin láàrin ọdún rẹ̀ kan ìyẹn ọmọ ọdún 23 years ìyẹn Ògúnyẹmí Mary kí wọ́n tó fún ọmọ náà lọ́rùn pa lẹ́yìn tí òun àti ọ̀rẹ́ rẹ̀ kan tí wọ́n ṣàdédé wọ́ ọmọ náà wọnú igbó kan eléyìí tí ń bẹ ní estate Àṣérò nílùú Àbẹ́òkúta bẹ́ẹ̀ ni wọ́n já ọmọ náà lólè ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ̀yìn gbogbo èyí máa tún ní Philip máa tún lo ọgbọ́n ètè rẹ̀ láti jí Abibat Akínsànyà gbé ọmọ ọdún 18 fi ipá bá ọmọ náà lò fi okùn fa ọmọ náà lọ́rùn títí tí ọmọ náà fi padà wá jẹ́pọ̀ Lódùmarè ìyẹn 30 oṣù kẹjọ ọdún yìí. Ọ̀rọ̀ ńlá kan máa padà jẹyọ lórí ọ̀rọ̀ Philip. Iléeṣẹ́ ọlọ́pàá padà wá ṣàlàyé tẹ̀wájú wọn pé ṣẹ́rí Philip tẹ̀rí yẹn ó máa sàmọ̀ wọn lọ́wọ́ ń gbà kan ni torí pé kí ni ọgbà ìtúnwà ṣe gangan lòún fúnra rẹ̀ wà tẹ́lẹ̀ àmọ́ lákòókò tó sàmọ̀ lọ́wọ́ nígbà náà níbi ọdún bíi 2 sẹ́yìn níṣẹ́ ni wọ́n ń gbìyànjú láti gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì eléyìí tí ń bẹ ní Ìṣàbọ̀ àmọ́ lákòókò yìí ló máa sá wọn lọ́wọ́ ń bẹ̀ o. Fọ́nrán eléyìí tẹ́ ń wò yìí náà ló ṣe àfihàn inú igbó èyí tí Philip ti ń gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn bẹ́ẹ̀ tó ń fi ẹran ara wọn sílẹ̀ sí eléyìí tó yẹ pé nígbà tí wọn yóò fi débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹran ara náà ló máa ti jẹrà. Ohun tí wọ́n láǹfààní àti bá ń bẹ̀ náà ni aṣọ pẹ̀lú irun àwọn olóògbé. Ó mẹ́nuba bó ṣe gbẹ̀mí lẹ́nu Mary láti Àṣírò. Tí wàhálà ń pé ó lè sọ pépà di owó wípé tó bá ti máa ṣe ó náà máa ṣe oníṣẹ́ kóhùn sọ fún mọ́mí àwọn mo ní kó sọ fún wọn ó sọ fún wọn
nígbà tó sọ fún wọn Rachel gé pépà mo ní èlò ló wá fẹ́ ó ní 65,000 lókun bóun ti ta fóònù tóun ń pokùn 65,000 ó ní 65,000 òun ló máa gé pépà ó ní sóun lè gé bí 150 ó ṣáà gé bí 150 nígbà tí mo ṣáà èmi àti Mary nígbà tó ṣáà ní ká lọ já ewé tí a fẹ́ fi ṣe iṣẹ́ yẹn tí mo dọ́gbọ́n fọpọlọ tàn wọ́n pa máa fi ṣe ọmọ 3,000 naira fún wa yẹn mọ́ mi wọn láàárọ̀ ọjọ́ yẹn mo ṣáà ní káwọn dúró sínú alọ́ ṣáà dúró síbẹ̀ èmi àti Mary wá sí ṣáà ibi Danjuma ti locate bíbá torí mi ò mọ. Danjuma ló locate ibi tẹ̀ tí ń pààyàn yìí. òun ló jẹ́ kí n mọ bíbá torí mi ò mọ in and out ibi. ní kúkúrú èdè àwọn tó pátó mélòó báyìí. mẹ́ta èmi nìkan ni mi pa wọn ìgbà tá a wá débi ó wá já ewé ńgbà tó já ewé àkọ́kọ́ tó ibi tó ti ń já ewé lọ́wọ́ ibẹ̀ nìyẹn ti yọ sí lẹ́yìn tó róhùn ti wà níbẹ̀ síwájú àwọn àríwọ́ ó lójú àwọn ìtí abáná ìtí kò ní fóònù lọ́wọ́ òyìn ọmọ my6 òun ló bá ní. àwọn méjì tó sọ pé òun bá dáná ṣe pọ̀ ó ṣe nìkan. ìtí kò ní fóònù lọ́wọ́ àti òyìn mi pa ìtí kò ní fóònù lọ́wọ́ mi pa mo kàn gba fóònù lọ́wọ́ mo bá náà ṣe pọ̀ mo gba fóònù lọ́wọ́ ẹ̀ mo dẹ̀ filẹ̀ ṣáìdì ọ̀nà Ládẹrin. Olódùmarè wá ṣàánú wa ń bẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mà ti ń bínú kódà àwọn nǹkan tara púpọ̀ pípa tìláwí bó ṣe ń wùwà láabi rẹ̀ rèé òun náà padà wá ń jẹ́wọ́ ó pé ìgbà àkọ́kọ́ òun kọ́ rèé kódà òun á máa lo ọgbọ́n àrékèrèkè wípé ọmọ kan ara rẹ̀ ò yá ọmọ kan ò ní ẹ̀gbẹ́ àwọn ọgbọ́n wọ̀nyí lòun lò kó o lè pé òun yóò gbẹ̀mí lẹ́nu àwọn ọmọ náà. Ògúnnáìkè Philip ọmọdún mélòó ni. 29 years. ìlú wo ilẹ̀ ti wá. Ìjẹ̀bú Ayépé. Ìjẹ̀bú Ayépé. bẹ́ẹ̀ni. ní Ogun State àbí. bẹ́ẹ̀ni. ok kí ló sún yín débi. ìwọ mọ wùwà kíwà ni mo pààyàn máa tún fipá gba owó lọ́wọ́ wọn lẹ́yìn tí bá pa wọn tán. èèyàn mélòó ti pa. èmi àtẹ̀yàn kan lápá ẹnìkan èmi nìkan ni mo dá pa èèyàn méjì. kí lorúkọ ẹni tẹ́jọ́ pa èèyàn yẹn. Danjuma. níbo. Danjuma. kí lorúkọ ẹ̀ gangan. orúkọ tí mo mọ̀ sí nìyẹn láti ilẹ̀ bí egun ní kò ń ṣe Yorùbá bọ̀ ó ń sọ Yorùbá. ó ti tó ọdún mélòó tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ apààyàn. mi gbà tí ọkọ̀ọ̀kọ̀ mú mi lákọ̀ọ́kọ́ nítorí mi kì í ṣe irú nǹkan báyìí tẹ́lẹ̀ àwọn náà lọ sún mi dé gbogbo ìwà wèrè àwọn ọmọ ló sún yín síbẹ̀. àwọn Danjuma ni. Danjuma. torí tí wọn bá lọ sọ pé àwọn ráàtì mi sí eku ẹyẹ gbogbo ọkàn líle báyìí mi ni màmá wà kíwà kiri. náà àwọn wọlé pa ẹ dárúkọ àwọn tẹ́tí pa àti ibi tẹ́tí pa wọn. Abigail ìyẹn ní ọ̀nà torí Mary ìyẹn ní ọ̀nà lẹ́yìn OGB Abiba ní ọ̀nà my6. ká kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Mary lọ́nà torí yẹn. Abigail lẹ́pa nítorí. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe gbé báwo lẹ ṣe pa. mo ti bá ti rí wọn lọ́nà bẹ́ẹ̀ yẹn mo rí pé ó ń bọ̀ láti ọ̀nà kọ́nà kan ló ti yọ lẹ́gbẹ̀ẹ́ mi mo ṣáà lè tá mọ̀ pọ̀nà lé wọn ló ti ń bọ̀ èmi ṣáà ti dọ́gbọ́n fọ ọpọlọ súnmọ́ màá máa sọ fún wọn pé bí n pé ká ní mò ń jíṣẹ́ wọn pa ọmọ ẹlẹ́gbẹ́ ni kó n bá ti ní ọmọ ẹlẹ́gbẹ́ ni ẹ òun náà máa gba pé ọ ti jí sọ fóun rí pọ́ ọmọ ẹlẹ́gbẹ́ lòun ìtí bá ti wá sọ fún pé bóde ṣe wà yìí ó ní nǹkan tó lè máa fi gbowó lọ́wọ́ àwọn ọkùnrin tó bá ti sọ pé òun fẹ́ ṣe nǹkan yẹn pé òun tiẹ̀ nídìí ẹ̀ òun náwọn boyfriend tó pẹ́ pé wọn tiẹ̀ kì máa fún un lówó èyí tó bá ti gbà láti ṣe nǹkan yẹn òun ni mo máa ń tàn tí mo máa gba fóònù lọ́wọ́ ẹ̀ tí mo máa pa mi ò kí ń fọwọ́ kàn ra mi kí ń pa àfilẹ̀ tí n bá gba fóònù mo lè lọ bọ̀tí tábígẹ̀ yẹn ìjọ yẹn gbà tí mo ṣàrí tí mo sọ ń pọ́ mi lẹ́gbẹ̀ẹ́ mo á sọ fún pé ó dẹ́ ní nǹkan tó jẹ́ pé ó lè ṣe tó lè máa fi gbowó lọ́wọ́ àwọn ọkùnrin ó gbà láti ṣe nǹkan yẹn mo ní ṣé ó máa ṣe ó náà ṣe ó ní kíni mo ní ó kàn máa lọ já ewé kan ó gbà láti ó máa lọ já ewé nípòkọ èmi kọ́ sọ pé ó máa lọ jẹ́wé kan ni mo kàn fi èmi kọ́ parọ́ fún ni tóun náà bá ti gbà pé òun fẹ́ máa gbowó owó tó máa ń gbọ́ pé àwọn fẹ́ máa gbà lọ́wọ́ ọkùnrin yẹn ló máa ń wọ́ wọn lójú pé táwọn máa fi gbowó wá ní àṣẹ mo tún máa sọ fún gbà kò ní náwó pé ewé yẹn ó máa lọ lò fún rẹ̀ nílé òun náà ti máa wò bóyá ṣèbí kóun kọ́ jàre kóun máa lọ sí ilé ni pé ṣèbóun ṣáà máa rówó gbà lọ́wọ́ wọn. ṣé ọkàn máa ń lọ́kàn kó kàn fẹ́ pa wọ́n ní àbówó gbọ̀ngàn ni wọ́n fẹ́ gbàgbé fún gbọ̀ngàn kí ni ilé ìmọ̀ gbọ̀ngàn láti fi. nǹkan tó wà lọ́kàn mi gangan tí bá ti béèrè lọ́wọ́ èmi pé kó sọ password èyí tó bá dá mi láàmú nù wọn tó dá mi láàmú tí kò sọ tí mi ò rí ibi password mi sí òun ni mo máa ń pa bẹ́ẹ̀
kí ló fi ń pa wọ́n ìbọn àbádà. mi ì fìbọn pa wọ́n o máa fokùn so ọwọ́ wọn bóyá tó bá wé scarf ó lè jẹ́ scarf mo lè fi so ọwọ́ wọn wọ́n wá fún wọn lọ́rùn. wàá fún wọn lọ́rùn pa bẹ́ẹ̀ni títẹ̀ máa bọ́ lára wọn. bẹ́ẹ̀ni. o tún bá wọn sùn náà. irọ́ gbogbo ọkọ lẹ́yìn ẹnìkan lẹ́yìn ẹni méjì ẹni kejì kẹdẹrẹ òun ní ìgbẹ̀yìn tí wọ́n fi mú mi yìí mi ò dẹ̀ pa nítorí pé kò dàmí láàmú ó ṣí gbogbo pásọ̀dù fóònù ẹ̀ ó dẹ̀ mú lé mi lọ́wọ́ kó tó di pé ọwọ́ tẹ̀ mí yìí mi ì pa àmì ìrántí orúkọ torí ọ̀nà ládìrín bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ pa bẹ́ẹ̀ ni. ìgbà tí mò ń bọ̀ láti lẹ́yìn tí mo kúrò ní títa wọn tàbí báyẹn tí mo á lọ sí Ìwó pé kí n kàn lọ wábì kan tí màmá láàrin àwọn bọ́ìsì pé bóyá tí n bá ti dé ìlú kan èmi kọ́ lè lọ bí tí mo lè torí mi ò lọ sí Ìbàdàn mi tẹ́ mọ̀ pé sáàdì ibẹ̀ yẹn gan Ìbàdàn mo ṣàkọ̀ gbọ́ ìwọ́ gbogbo mo kọ̀ wọ mọ́tò lọ bẹ̀ mo á rí pé sáàdì ibẹ̀ mi mojú àwọn bọ́ìsì tó wà ń bẹ̀ pé wo jẹ́ kí n padà kí n má bọ̀ ní Abẹ́òkúta padà ìgbà tí wọ́n bọ̀ l'Abẹ́òkúta padà mọ́tò tí mò ń wọ padà bọ̀ l'Abẹ́òkúta láti Ìwó road ó já mi lẹ́ni Ládìrín ìgbà tó jẹ́ mi lẹ́ni Ládìrín èmi fẹ́ pe àbúrò mi pé kó yọ torí mo mọ nọ́mbà òun lórí mi ìdẹ̀ kí n máa ń fi bẹ́ẹ̀ pè látìgbà tí ó ti kọ́kọ́ mú prison tí mo ti kú sá kúrò ní prison gbà tó gbé wa lọ sí kóòtù so mi kì í máa ń pè wọ́n rárá pé kọ́ fún mi kọ́ kọ́mándà ṣe ayé mi ni ìgbà tí mo wá ń padà bọ̀ wọn kò sí nǹkan kan ní ọmọ pé kí n pè pé kó jọ pé kó wá fún mi ní owó ìyẹn máa ń kó bá mo ṣe lè rí pé torí kò sí fóònù ní ọwọ́ mi bá ṣe wá ń bọ̀ nínú mọ́tò láti ọ̀nà Ìwó road padà Ládìrín lèmi ti fẹ́ bọ́lẹ̀ mi ò mọ̀ pé Ládìrín náà ni ọmọbìnrin ìgbẹ̀yìn ẹ ti máa bọ́lẹ̀ ìgbà tí tèmi wá bọ́lẹ̀ ní Ládìrín wọ́n á rí pé bẹ́ẹ̀ náà lòun náà ti bọ́lẹ̀ mo á dé for opportunity mo kọ́kọ́ ní kó yá mi fóun pé mo fẹ́ pe ẹnìkan pé ó fẹ́ wá gbé mi pé àbúrò mo ṣáà pé nọ́mbà kan mo ṣáà ní kí yẹn pé kó jọ kó wá bá mi pé mo àmì báyìí pé ó ṣáà mọ̀ pé mi lè wá sí sáìdì gbogbo ọ̀nà bíi tí ọwọ́ àyẹn pé kí n lè béèrè owó lọ́wọ́ ẹ̀ pé kó lè fún mi ní àbúrò mi torí mi lè lọ sáìdì ọ̀nà randa bọ̀ àtìgbà tí èmi ti kó sákùn prison mi kì í lè lọ sí gbogbo ibi tí ó wà mi ìdẹ̀ kí n máa lè ráyè pọ̀ mọ́kàn tí ẹni jẹ́ kí n tiẹ̀ pé kó fún mi lówó torí kò sì ṣéǹjì lọ mo dẹ̀ nídìí ṣéǹjì pé kí n pè òun ni mo fi ṣàbàpàdé ọmọbìnrin gbẹ̀yìn yẹn ìgbà tí ó wá bọ́lẹ̀ tí mo á ní kó yá mi kó fi pè tó ṣàní òun ṣiṣẹ́ lọ́wọ́ ṣọ́ọ̀bù torí mẹkáníìkì ọ̀kadà lòun náà ó lóun ṣiṣẹ́ lọ́wọ́ ṣọ́ọ̀bù ni mo ṣáà ní àṣọwà lè wà gbé mi ni mo ṣáà ń lọ láàmú ó ṣáà ó da òun ti gbọ́ òun máa wá òun gbọ́ òun ṣiṣẹ́ lọ́wọ́ òun máa wá òun pé kò sí máṣíìnì lọ́wọ́ òun fẹ́ ṣe kinní kan pé máṣíìnì tó wà lọ́wọ́ òun pé kóun sáré kọ́pùlù yẹn náà kóun wá ń pé òun ò fẹ́ wàhálà ọkọ má lọ mú òun lọ́nà ọbẹ̀ mo kó jọ pé mo ní ìdí ṣéǹjì ni èmi ṣáà sọ bẹ́ẹ̀ fún ìgbà tí mo ṣáà bá gẹ̀ yẹn tí mo ṣáà receive kọ́ yẹn tán mo kọ̀ bàgẹ́ yẹn náà sọ bí mo ṣe bá Abigail sọ̀rọ̀ ni òun náà ojú ẹ̀ ti sáré ràn ó ti gbọ́rọ̀ owó tó bá ti gbọ́rọ̀ owó ti sáré ní ẹ̀yàn ó tiẹ̀ da òun tiẹ̀ ní makeup artist lòun ìyẹn ti gbẹ̀yìn òun nídìí bíi 500,000 kan kó tiẹ̀ fóun kò kí ń fóun póun àti ẹ̀tí ẹ̀ níjà ibẹ̀ gan lòun lọ máa ń pè mí dẹ́ẹ̀ tí mo gbà tó ti receive kọ́nu mọ́tò tẹ́lẹ̀ ń pé ó ń boríṣiríṣi ọkùnrin sọ̀rọ̀ mo pé eléyìí mi tiẹ̀ mo tiẹ̀ ti wá ní lọ́kàn mi o pé mi ò pa pé gbogbo nǹkan tí mo ní lọ́kàn mi náà mi ní lọ́kàn pé máa pa ọ́ pé kémi ṣáà gbà fún kí n lọ ta fún un nígbà tí mo ṣáà pè mo ṣáà mú gẹ̀yìn aṣáàjọ lọ sí ṣáìdì ibi inú igbó tó wà lẹ́gbẹ̀ẹ́ Ládìrín nígbà tá a ṣáà lọ mo ti dẹ̀ ti bèèrè lọ́wọ́ ẹ̀ mo ti mọ̀ pé kó mọ iná náà tó ọ̀nà ọbẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ immigration yẹn so mo wá sọ fún pé kó já ìwé ibi tó ti ń jáwé yẹn lọ́wọ́ mo wá fọwọ́ fún ní ọrùn bọ̀ mi fún lọ́rùn bí mo ṣe ń fún àwọn tó kù ní ọrùn ẹrù àbà mo wá yọwọ́ padà mo wá sọ fún pé kó má pariwo pé ìkànnì bí mo wà yìí ìwọ náà ó lè ní ẹ ìwọ náà ó fẹ́ gbowó ó fẹ́ máa gbowó lọ wá ń dárúkọ oríṣiríṣi ọkùnrin ó tún stro nọ́mbà ó tún pe orúkọ àwọn ọkùnrin kọ́ máa kó wa kọ́ máa mo ní sọmọ pò lélẹ̀ mi àti ẹ èmi fẹ́ gba fóònù ọwọ́ ẹni o mo ṣáà sọ bẹ́ẹ̀ mo ní bọ̀ mi nì pẹ́ tó bá ti dà mí láàmú bọ̀ kí n tó gba fóònù lọ́wọ́ gẹ̀yẹn gbà tí ó ń jà mo bá sùn mo bá gẹ̀yẹn sùn ìyẹn ti gbẹ̀yìn mo bá gẹ̀yẹn gbà tí mo bá gẹ̀yẹn sùn mo á ní pé kó ṣí fóònù yẹn ìgbà tó á ṣí fóònù ó ṣí bí mo ṣe ní kó ṣí ó ṣí bí mo ṣe ní kó ṣe ó ṣe